tẹ̀lé Ahmadiyya. Ẹlẹ́gbẹ̀ẹ́ amẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ gbọ́. àkọ́kọ́ ẹ̀sìn tó lọ́wọ́ fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ní ká di al-Qur'an àti sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mọ̀ wọ́n ní wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. gbogbo nǹkan Ànábì sallallahu alayhi wa sallam wá fún ẹgbàá, gbogbo tó bá kọ̀ fún ẹ jìnnà sí. sunna Ànábì sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ fi ṣàwàdà. nínú hadithi tí imam Ahmad rahimahullah tó gbé jáde, Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a. ẹ tẹ́tí ẹ gbọ́, dájú afúnmi ní al-Qur'an àti tún fún mi ní irúfẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀. èwo ni irúfẹ́ al-Qur'an? wọn náà ni sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó lè jẹ́ mùsùlùmí láì jẹ́ pé ó di sunna Ànábì sallallahu alayhi wa sallam ọ̀n tẹ̀lé. ìrẹ́ náà la sọ pé al-Islam wọn náà ni sunna náà ni al-Islam, nítorí kò lè sí kan láì sí kejì. torí ẹ̀ sunna Ànábì sallallahu alayhi wa sallam lólu ẹlẹ́dàá wa fi fún Ànábì pẹ̀lú al-Qur'an. ó lè sí ẹ̀sìn Islam nígbà tó bá sọ pọ́tà sunna bá ní wà. gbọ́n tó lu ẹlẹ́dàá tún sọ ó ní wa in tuti'uhu tahtadu, tẹ́ bá tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ mọ̀nà. olùwàní man yuti'i ar-rasula faqad ata'a Allah, ẹnikẹ́ni tó bá tẹ̀lé ti ránṣẹ́ náà ó ti tẹ̀lé ti Allah. eléyìí wọn náà ni ìlànà tá a gbọ́dọ̀ tẹ̀lé, wọn náà ni ìlànà táwọn sàhábà tí wọ́n gbà tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam àtẹni tí ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tíjọ́ gbẹ̀ndà al-qiyama, orí ìlànà tí wọ́n wà nù. táàrí gbogbo àdádálẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ti ṣe ìkìlọ̀ fún wa nínú hadithi Irbad ibn Sariyah radiyallahu anhu. Ànábì sallallahu alayhi wa sallam wa iyyakum wa muhdathati al-umur fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah. Ànábì sallallahu alayhi wa sallam ní ṣọ́ra fún gbogbo àwọn àdádálẹ̀ nǹkan, torí gbogbo àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ wẹ̀ ànú ni. nínú hadithi ti Jabir ibn Abdullah radiyallahu anhu nínú sunan an-Nasa'i, Ànábì sallallahu alayhi wa sallam àbí nínú sahih Muslim, Ànábì sallallahu alayhi wa sallam sọ pé nínú khutbah rẹ̀ wa kullu dalalatin fi an-nar, gbogbo àbí nínú sunan an-Nasa'i gbogbo àdádálẹ̀ inú náà ni. olùwàlẹ́dàá kọ́ mọ́ sí wa lọ́mọ náà. akramakumullah, gbogbo àwọn tó wá sí béèrè nípa rẹ̀ yẹn àdádálẹ̀ lásán ni. Shia àdádálẹ̀ ni, Tabligh àdádálẹ̀ ni, bẹ́ẹ̀ náà ni Ahmadiyya òun náà àdádálẹ̀ ni. àdádálẹ̀ kan wá burú ju àdádálẹ̀ kan lọ, àmọ́ gbogbo àdádálẹ̀ lánàá. àdádálẹ̀ ti Ahmadiyya kúfùrù ni, nítorí pé àwọn sọ pé Ànábì mi wà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ni Mirza Ghulam Ahmad al-Qadiani. tó wá sí ti máa pé olùwàlẹ́dàá sọ pé ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin, walakin rasulallahi wa khataman nabiyyin. Ànábì sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nínú yín, ìránṣẹ́ Allahu ni, òpin àwọn ànábì. eléyìí túmọ̀ sí pé kò sànábì míì mà tí ó wà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èyí wọ́n sọ pé Mirza ìránṣẹ́ ni kì í sànábì, ẹ gbọ́dọ̀ mbẹ̀. lábẹ́ òfin ṣẹ̀ríà èèyàn ò lè jẹ́ ìránṣẹ́ láì ti kọ́kọ́ já nàbì. nígbà tó ló wá sọ pé òpin àwọn ànábì ni, tánàbì bá ti tán ìránṣẹ́ ti tán. eléyìí túmọ̀ sí wípé ìgbàgbọ́ pánàbì mi ń bẹ lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam tàbí ìránṣẹ́ mi ń bẹ lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam, ìṣe-kèfèrí ni wọ́n ń pè. torí délé àwọn eléyàn kẹ́ni tó bá ní irú ìgbàgbọ́ àwọn kèfèrí lóní, tètè tú bá ń bẹ̀ kíkọ́ mọ́ kàmọ́ lọ. à ń sọ pé kíkọ́ kásẹ̀ rí mọ́ wa lọ, tó bá lọ kú lórí Ahmadiyya òkú lórí nǹkan tó dáa, torí pé wọ́n ṣe mùsùlùmí, wọ́n takò al-Qur'an, wọ́n tún takò sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé la nabiyya ba'di, kò sànábì kan tí ó wà lẹ́yìn mi mọ́. àwọn sì ń sọ pé àwọn ní Mirza Ghulam Ahmad Qadiani, òdodo lọ́rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó ní kò sí ànábì míì mà tí ó wà lẹ́yìn mi mọ́, ṣùgbọ́n ara àwọn òpùrọ́ bí ọgbọ̀n tó ṣe pé wọ́n yọjú lẹ́yìn kú mi tí gbogbo wọn máa pera wọn lánàbì, kò sì sànábì míì mà tó jẹ́ ànábì òdodo má lẹ́yìn mi. eléyìí ń jẹ́ báwọn. lọ́wọ́ rí ti àwọn Shia yẹn náà, àwọn náà tó ṣìnà burúkú ni wọ́n, orí àánú làwọn náà wà, aládàádálẹ̀ lásán ni wọ́n. torí ẹ̀ rí i pé àwọn Shia yẹn àwọn láwọn ń gbèjà Ali ibn Abi Talib radiyallahu anhu. a kì í gbèjà èèyàn àfi kó dájú pé wọ́n yàn jẹ. ta ló wá yan Aliyu jẹ tẹ́yìn fi ń gbèjà rẹ̀? ta ló yàn jẹ? àwọn sọ pé Aliyu ló yẹ kó jẹ àrólé lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n àwọn sábẹ́ yòókù wọn jàǹbá rẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Shia àti ẹ̀tún wọn oríṣiríṣi ni Shia, àwọn kan bẹ́ẹ̀ ni wọn tó bá fi dá àwọn gan ìṣe-kèfèrí ni. apá kan ni wọ́n pe Aliyu gan pọ̀ ní Allah. A'udhu billahi minash shaitani rajim. àwọn ni ghulatu Shia. wọ́n bẹ nínú àwọn tó ń sọ pé Aliyu gan ni wọ́n rán màláìka sí àṣìṣe nítorí pé Ànábì àti Aliyu jọra wọn púpọ̀. torí ẹ̀ gbogbo àwọn wọ̀nyí àwọn tó ṣìnà lásán ni wọ́n. Shia kìí sọ́nà, Shia ànú lásán ni ànú. Shia sọ pé Al-Qur'ani, àwọn Shia rẹ̀ tó wà ní Iran nìsín wọ́n pè ní Shia al-Ithna Ashariyya al-Imamiyya al-Ja'fariyya. wọ́n sọ pé Al-Qur'ani tó wà lọ́dọ̀ wa kò pé, àwọn lè tó pé jùlọ ẹ̀sáwò wọ́n nígbà tí máàmù táwọn retí bá dé. wọ́n sì ní sunna Ànábì sallallahu alayhi wa sallam àwọn ò lè gbàgbọ́ torí káwọn sàhábà tó gbà wá wọ́n ní gbogbo wọn ti ya kèfèrí lẹ́yìn pé Ànábì kí ló sọ wọ́n di kèfèrí torí wọn fàlẹ́ ìjà rólé àti gbogbo àwọn rádaràdà bẹ́ẹ̀. àwa wí tán wá ní Shia ni wọn, sójú ọ̀nà lélẹ́yìn abọ́ dán kankan mọ́. Tabligh náà àdádálẹ̀ lásán ni, tọ̀ríkọ̀ oríṣi mẹ́rin ni wọ́n kójọ tí ń jẹ́ Tabligh. fẹ́ẹ́ mọ̀ báwọn èèyàn ní àwùjọ wa gbà táwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ọ̀mà ẹnìkan kan wá láti Pakistan wá tàn yín jẹ, wọ́n ń pè yín lọ pé ìjáde kan tanra yín jẹ, wọ́n wá wò kójú ọ̀nà nu, wọ́n wá kójú ọ̀nà Ànábì bá wọ́n wá palẹ̀ tí ọ̀pọ̀ ọ̀nà tí ọ̀pọ̀ àyàwó tí ó lọ ń jáde ìjáde báwò. sunna Ànábì sallallahu alayhi wa sallam tó yẹ kó gbárùkù tí ọ̀nbẹ́ńlẹ̀ ọ̀gbárùkù tí lẹ́yìn ìdí àdádálẹ̀ lọ́wọ́ lọ tẹ̀bàtì. Tabligh náà ìsàlù sunna àwọn oníṣúfì ní Tabligh, súfì gidi. so Tabligh aṣọ rẹ̀ wọlé, Tabligh ń dárùn gbọ̀nsí nínú nǹkan tí àwọn ọmọ tí wọ́n ṣe Tabligh Nàìjíríà táwọn fi ń kún Tabligh tí wọ́n nù. ẹni tí ọba wa mọ̀ yóò àrùkọ alùsùnà ni wọn, èyí sàlù sunna Tabligh ẹni tó dálẹ̀ súfì kárán, súfì paraku ni, súfì ló sì pèpè lọ sídìí rẹ̀, kò sì fi jọ́kàn pé ojú ọ̀nà rẹ̀ lójú ọ̀nà sunna, súfì náà ni. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullah. tó bá tọ̀ ọ̀bọ̀ yàgbẹ́ sórí aṣọ tẹ sátọ́ bọ́ọ̀lẹ̀ ẹ fọ̀ dáadáa, kò ló ń ka ìgbà tẹ́ fọ̀ ẹ sá ti fọkọ́ ma ẹ̀kan lẹ́fọ̀ tó fi má dáadáa ni ẹ sínú. bí o bá sì máa nígbà tẹ́ fọ̀ lẹ́ẹ̀kan ẹ tuntun fọ̀ títí tí ó fi má. eléyìí ló ń ka iye òǹkà tí Ànábì sallallahu alayhi wa sallam sọ
nípa ajá òun náà ni tó bá kẹnu bọnú igbá tó sì yọ ahọ́n rẹ̀ bí ẹni fẹ́ mú nǹkan tí ó mú kò mú àfọ̀gbà lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀mejì yóò jẹ́ pẹ̀lú ìpẹ́ tó ti pẹ́ gbà kan pẹ́lẹ́ kẹjọ ní ọjọ́ pẹ̀lú ìpẹ́ ṣùgbọ́n olóńgbò kò sí nǹkan tó burú nínú kéèyàn jẹ́ pé èèyàn ń sin olóńgbò kò sí tó burú nínú kéèyàn olóńgbò nílé ní àmà ti jẹ́ ni tó fẹ́ràn àti ní olóńgbò nítòsí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ ra àgbọ̀dọ̀ ta òfin ṣẹ̀ríà ọgbà kára òfin ṣẹ̀ríà ọgbà káta ẹ sì mọ̀ pé títà ló ní rírà ló ní títà èèyàn lè ra nǹkan àfi kí wọ́n fẹ́ tà tó àgbọ̀dọ̀ ta àgbọ̀dọ̀ ra wọn á ní ṣé ìgbà tí ò ti jẹ́ pé a lè ta tó sì jẹ́ pé a lè ra sáà lè tọrọ dáadáa ẹ lè tọrọ lọ́dọ̀ yẹn pé kí wọ́n bùn yín lólóńgbò kan nínú àwọn ọmọ olóńgbò wọn ilẹ̀ ìjọba. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Naam. kíbi ó lè gbà wá tó bá ti jẹ́lẹ̀ èèyàn bọ́ sábẹ́ wípé Olúwa ẹlẹ́dàá wa ó ti kéde ogun lé lórí ó sì ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ní 90 ẹ̀ṣẹ̀ níbẹ̀ nínú rìbá eléyìí tó kéré jù nínú rẹ̀ ó ṣe déédéé kápẹ́yàn báyà rẹ̀ lájọṣepọ̀ a'udhu billahi minash shaitani rajim lórí ẹ̀ kò bá jẹ́ cooperative lẹ ti gbélé kò bá jẹ́ báńkì lẹ ti gbélé kò bá dọ́dọ̀ bàbá olówó kan lẹ ti gbélé kò bá jẹ́ yín náà lẹ yáyàn lówó èlé tẹ́ gbà gbogbo èlé tẹ́ gbà tẹ́ san èèyàn kó sábẹ́ polówó aláàníyàn nínú hadithi Jabir ibn Abdullah radiyallahu anhuma eléyìí tí Imam Muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní la'ana Allahu akila riba wa munkilahu wa katibahu wa shahidayhi wa qala hum sawa Allahu la'ana ẹni tí ń jẹ wéèlé àtẹni tó fún yàn jẹ àtẹni tó kọ́ àtàwọn ẹlẹ́rìí méjì tó jẹ́rìí sí Ànábì sallallahu alaihi wasallam sọ gbogbo wọn jọ dọ́gba nínú làánà Olúwa làánà wọn lé wọn kó nù kẹrẹ torí ìdílé owó èlé kéré àbọ̀pọ̀ ọ̀kọ̀tọ́ torí ẹ̀ gbogbo ẹni tó bá wà ń bẹ kó jáde kúrò nínú rẹ̀ lónìí kó tó di lọ́la torí pé ọ̀la lè pẹ́ ikú wà kò sígbà tí kò lè dé ẹnìkan ò lákọọ́lẹ̀ ẹjọ́ tí kò ń bọ̀ wá bá wọn nítorí bá sì kú lórí ẹ̀ òun náà ni wọ́n sọ pé ó ṣe kú tó bí wọ́n bá ń ṣe ayé dáadáa kú wọ́n sọ pé kú lórí dáadáa bí wọ́n bá ń ṣe àìdá kú wọ́n sọ pé kú lórí àìdá àbí kí ni tùmọ̀ àdúrà tá a máa ń ṣe pé Olúwa kó jẹ́ kíkọ́ kásẹ̀ rí máa wá lọ́wọ́ tó bá yẹ pé orí èlé lẹ́yìn wà ń jèlé ẹ̀yin náà ń gbà ẹ̀yin náà ń fáwọn èèyàn orí bẹ́ẹ̀ lẹ́kú sí ẹ̀kú sórí dáadáa ikú ọ̀kasẹ̀ rí máa ń lọ́nu eléyìí túmọ̀ sí pé kápá ti lónìí kó tó dọ̀la ó sì ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé òun náà gẹ́gẹ́ fún ara rẹ̀ láti kìlọ̀ ó ti mọ̀ pé tó ń ṣe ọ̀dà ẹni tí wọ́n ní owó tó fẹ́ gba ìyókà múlé láǹtà ni ọ̀ọ́ka ọmú rẹ̀ lé láǹtà wọ́n bá ta láǹtà lẹ̀ sí èèyàn tó gbádùn ní máa kọ́ múlẹ̀ torí pé owó èlé ni owó burúkú owó tó ṣe pé yóò kó parun bá dúkìá rẹ̀ èèyàn kí gbowó èlé kọ́ mọ́ kó parun bá dúkìá rẹ̀ ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ kó sínú ìdààmú báyìí látàrí owó èlé ẹlẹ́wọ̀n ti sọ fún ọgbà olóhùn nígbà ipe nǹkan tí wọ́n máa ṣe nígbà yẹn bá ti lówó tẹ́ yàwùn tí ò lé lẹ́nu ẹ má bọ́n sọ pé lè ọ̀dà orí bẹ́ẹ̀ ni wọ́n máa bá lọ títí wọ́n máa lé ká wọ́n máa wọ́ ká lórí kọjá àwọn lówó kọ̀sán ẹni tí ẹ wá ti wá gbé lẹ́nu sọ̀hún ẹ gbọ́dọ̀ padà wá bá o ẹ wá sọ pé gbèsè owó èlé tẹ́ gbà ó ti wọ̀ yín lọ́rùn wọ́n ti ń lé yín ká torí délé ṣé wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ kí wọ́n á dé tó fi jẹ́ pé ńgbà tó lánàá òun lẹ́ ń bọ̀ wá bá torí ẹ̀ kápá ti lónìí kó tó dọ̀la owó èlé jíjẹ kọ̀tọ́ haram ni ìdíje tí wọ́n jẹ́ owó èlé lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah olùwàní alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ìdíje wọn láti inú sàárì wọn bí ìdíje ń tàǹjà ní fọwọ́ bá torí pé rìbá tàǹjà yóò máa dẹ́rù pa wọn yóò máa ṣe sábàbí tí wọ́n fi máa ṣubú lẹ́mẹ̀wá wọ́n máa gbólulẹ̀ lẹ́mẹ̀wá bí táǹsì lọ òun náà gbọ́dọ̀ lọ bẹ̀ olùwẹ̀lẹ́dàá kọ́ làwọn mẹ́ ẹni tó bá gbọ́ kó tètè filẹ̀ káran ti pákó tá a bá kú tá a jẹ́wọ́ èlé tá a kú tá a ìsanwó èlé fẹ́nìkan kò sí tàbí ṣùgbọ́n a tún máa sá kójókójó a máa sá kíjokíjo ń jọ gbèǹde báwo lẹni tó kú lórí pé ń jẹ́wọ́ èlé báwo lẹni tó kú lórí pé ń sanwó èlé ó léwu púpọ̀ ẹ jẹ́ ká pàtì lónìí kó tó dọ̀la àwọn báńkì táwọn èèyàn fowó sí nǹkan ẹ̀rí kan àwọn báńkì yẹn ọ̀nbẹ nínú wọn nítorí tó bá lọ sí savings account ọ̀nbẹ nínú wọn tó kọ́ máa jáwó rẹ̀ gbogbo gbà ní wọ́n lè sọ pé kìnnìkan electronics kìnnìkan wọ́n sá máa jáwó rẹ̀ ń gbàkújà so àwọn kan sì tún wà tó yẹ pé tó rẹ̀ bá tún ti ṣe jọ́mìlú bẹ́ẹ̀ wọ́n á fọ́n ní àláti pé yẹ báyìí ti lé lórí owó rẹ̀ èyí tá ń sọ pé àwọn ń jáwó rẹ̀ wọ́n sẹ́pẹ́rẹ́ lórí èyí tí ń sọ pé yẹ báyìí lé lórí owó rẹ̀ èyí tó ní nǹkan báyìí ti lé lórí owó rẹ̀ ní tó léyìn wàá tètè kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ wàá yọ kúrò nínú owó rẹ̀ wàá bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ pé bọ́ bá bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí kó gun yàn bá bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí kó fi ṣiṣẹ́ dáadáa kan wọ́n mọ̀ pé ò ní ládàá kankan bẹ́ẹ̀ ọbọ̀ lọ́wọ́ rẹ̀ ní kó mọ̀ jẹ́ pé ilé ti wá ní owó rẹ̀ tí ó jẹ́ kó wọ gàù ilé ìjẹ́bù ti ṣe jẹ́. bihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀mí ọmọ èèyàn ohun tó wọ́n gbà ní Islam kò faramọ́ wọ́n ta ìjẹ èèyàn sílẹ̀ wọ́n gbẹ̀mí rẹ̀ dá lóró láì jẹ́ lórí ẹ̀tọ́ wọ́n máa pààyàn ó kọ́ pàwọn ṣe jihad àyè ò sí fún ẹ̀yà àfikọ́ jẹ́ pé ní ìlànà tẹ́sán Islam gbé kalẹ̀ ìlànà tẹ́sán Islam sì gbé kalẹ̀ ni pé jihad ò lè wáyé gbọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan láì jẹ́ pé wọ́n ní agbára ìjọba wọ́n sì jẹ́ pé àwọn ni wọ́n pè fún jihad wọ́n wá pa àwọn èèyàn wọ́n ní kápá láti ṣe pé wọ́n á kópa ń bẹ̀ àwọn kankan jáde níbi kan ẹlẹ́yìn ìjọ mùjẹmùjẹ tí ń ṣe yín pé kẹ́ máa tàjẹ̀ sílẹ̀ máa pa àwọn èèyàn pakópa kódà kó ṣe pé kèfèrí lẹ́ ń pa pakópa Islam faramọ́ ẹ̀tọ́ wa pé pa mùsùlùmí ọ̀pá ní tí èsì mùsùlùmí àbúkátà ká gbẹ́sìn yìí dáadáa nítorí pé ìmọ̀kan ìfẹ́nú àti agídí ìmọ̀ mú kéèyàn ta pẹ̀sìn kọ́ máa wá lérò pẹ̀sìn ló ń ṣe nígbà tí rí tí ọmọ tí àgbọ́yé burúkú kan ti ń wọ ọpọlọ rẹ̀ lójú rẹ̀ dánràn kankan ó ti ń dẹni tó ṣe wípé wọ́n ya aláṣejù alárèkúndá ẹ tètè máa kíyèsí wọn tí wọ́n ti ń gbàgbàkúgbà wọ́n padà ṣèṣekúṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláṣejù alárèkúndá náà làwọn náà lẹ́mìí kí wọ́n máa gbẹ̀mí àwọn èèyàn kí wọ́n máa pa wọ́n àmọ́ wọn tí lágbára ni wọn ní nǹkan jà àbí wọ́n ní wọ́n wò pásìkò títò
Islam kì í ṣẹ̀sìn jàgídíjàgan, kì í ṣẹ̀sìn mùjẹmùjẹ máa tẹ̀jẹ̀ sílẹ̀ máa pa àwọn èèyàn pa àwọn pé kíni tí ó bá jẹ́ jihad ilé tó fẹ̀sìn Islam tó mú wá tí ó bá sì ti ní jẹ́ pé wọ́n ṣe jihad lọ́nà tí ó tako ṣẹ̀ríyà ọ̀tọ̀ rárá ẹnìkan á jáde kó ló ń ṣe jihad wọ́n máa dẹ́mi àwọn èèyàn légbodò kó máa pa wọn. wọn náà ti yẹ kó mọ jihad wo ní bẹnu kí èèyàn gbé àfànjá wọnú mọ́sálásí ní ìsìn bọ́ǹbù ó sì yín bọ́ǹbù ó pa gbogbo àwọn ẹrú Allah. ok tí ó bá rí jihad ṣe tẹ́ bá borí kí lẹ fẹ́ káwọn èèyàn máa ṣe torí wọ́n ṣe Islam kó máa ṣe sọ̀láàtì náà àwọn èèyàn yín ṣe sọ̀láàtì lọ́wọ́ ó sì lọ pa gbogbo wọn kábẹ̀ ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀ tòun náà lẹ́sẹ̀ rí i pé àṣejù àríkún dá nǹkan tó jẹ́ ọ̀ràn yàn kí gbogbo wa ká dojú ìjà kọ ni ká sì gbìyànjú láti rí i pé a gbà kúrò lọ́wọ́ ẹni tí bá ń bájà nítorí pé àwọn wọn yẹn ẹ̀mí pa fẹ́ pààyàn òun náà níbẹ̀ lórí ẹ̀mí àtọkàn wọn ní sẹ́ni tó ṣe pé ó ní àfojúsùn kan tẹ̀sìn mú wá torí délé yìí ẹ sì máa ti rí i pé àwọn wọn yẹn náà gbogbo àwọn olùmọ̀ẹ́sìn gan wọ́n sọ fún wọn ọmọ kankan wọ́n sọ pé gbogbo orí ìsìn náà ni wọ́n wà àwọn gan bẹ́ẹ̀ náà ní tó yẹ káwọn pa subhanallah àdáwò yìí máa wáyé nígbà tí àwọn ọmọ ọba ṣe ń tó yẹ kí wọ́n ṣe táwọn náà lọ darapọ̀ mẹ́ni tó ti ṣìnà ẹni títí ẹ ti ta dànù títí ẹ ti gbiná tó fẹ́ tán náà tẹlómi bẹ́ẹ̀ lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ à ń fẹ́ ló pàkíyèsí àwọn ọ̀dọ́ wa ìmọ̀ nípa ẹ̀sìn ní kẹ́ wá o kẹ́sì wá mọ̀ nípa ẹ̀sìn lọ́dọ̀ àwọn tán gbọ́ yé dáadáa èyí sẹ́ni tó ṣe pé òun gan alára ti fìdí rẹmi ó forí sápá kọ̀ mọ́ nǹkan kan yóò kọ́ da nǹkan rú lọ gbogbo nǹkan ló máa fi kí o tó irú àwọn eléyìí kí sọ́dọ̀ wọn ló ti yẹ kẹ́ máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nítorí pé ẹni tí ò ní nǹkan ẹni tí ò ní kò lè fi fún yàn ẹni tí èèyàn bá nílé yàn lè bùn yàn ẹlẹ́yìn ìjẹ́bù sí jábẹ́ Allah àkóso àwùjọ wa ó là wá nínú àìgbẹ́sìn yìí tí mú wa da yẹ́rù ẹ wá béèrè nípa ẹni tí wọ́n fẹ́ so igi láàrin rẹ̀ àti ọkùnrin lórúkọ pé mùsùlùmí lọkùnrin mùsùlùmí náà sì lóbìnrin ṣùgbọ́n àkíyèsí tẹ́yìn ṣe ni pé ojúṣe mùsùlùmí tí mùsùlùmí fi jẹ́ mùsùlùmí lọ́kùnrin ojúṣe mùsùlùmí tí mùsùlùmí fi jẹ́ mùsùlùmí lóbìnrin ẹ̀ka kankan nínú rẹ̀ má àtọkùnrin àtobìnrin tó fẹ́ so igi láàrin wọn nílànà ẹ̀sìn Islam lọ́wọ́ tó wá yẹ kí wọ́n so igi yẹn níbàámu pẹ̀lú òfin ṣẹ̀ríà àwọn kan ní pé bí wọ́n lè da ọkọ̀ wa ká máa tọpinpin ẹ má sọ̀rọ̀ ayín di ọlọ́pàá tọpinpin láì jẹ́ pé ẹ̀yin náà ti gba kakí ọlọ́pàá olùwàlẹ́dàá ni wọlé ẹ̀tẹ̀jẹ̀ sẹ́sọ̀ ẹ má máa tọpinpin àfintòfintò ẹsẹ̀ tiẹ̀ ìwọ aránsọ rẹ̀ ń bí ó ti gbé ya kọjú mẹ́tì ẹ̀ lọ́nà tó fi ní kábàámà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmà nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni wọ́n bẹ nínú dáadáa islam ọmọ èèyàn kó fi gbogbo tí ó bá kàn sílẹ̀ wọ́n á jẹ́ pé mi ní mà nípa gbogbo èèyàn ẹni tí ń lọ ẹni tí ń bọ̀ mọ mọ tí ń ṣe wọn mọ mọ tí wọ́n ń ṣe wọn mà sí rí wọn mọ mọ wọn délé gbogbo nǹkan tó jẹ máa lámàrí ìgbésí ayé wọn kò sí ìtọ́pamọ́ sí mi olúwa fi bẹ́ẹ̀ nìkankan aṣọ tí kálukú ní kọ́ńrán bí ó ti gbé yà nítorí pé èèyàn ọmọ ìpínlẹ̀ yìí ṣe mùsùlùmí wọ́n sì fẹ́ so igi nílànà ẹ̀sìn Islam so ó bùkátà kó jẹ́ pé mo dilẹ̀ mo sì ń taná wá tí kì í ṣe iṣẹ́ mi torí ẹ̀ táwọn bá ti ní mùsùlùmí làwọn wọ́n sì fẹ́ so igi wọn nílànà ẹ̀sìn Islam èwo ni ti ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam láti sọ pé kò ṣe wọ́n ní mùsùlùmí làwọn títí táfi rí pé wọ́n ṣe mùsùlùmí wọ́n bá rí pé wọ́n ṣe mùsùlùmí ìgbà náà láti sọ pé ń tẹ́ ṣe lórúkọ Islam kò mú ẹlẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ ẹ̀kọ́ mọ̀kùnmọ̀ wá bí ká sí mọ́ṣáláṣí lẹ́nu táwọn èèyàn máa ṣe sọ láti mẹ́ ẹnìkan wá wọlé òun náà darapọ̀ mọ́ apárí sọlá ló bá jáde ẹnìkan bá lélẹ́yìn ṣe mùsùlùmí kí ló wá wọn mọ́ṣáláṣí ẹ dákun ẹ má dá wa lálẹ́ o wọn fi túláàsì tipátipá fà wọ mọ́ṣáláṣí o òun ló finú fẹ́ dọ̀lọ́ wọnú mọ́ṣáláṣí nígbà tó gbọ́ pé wọ́n ti kọ́ ọmọ òun náà darapọ̀ mọ́ ọ̀sẹ̀ sọlá alhamdulillah tí ìwọ bá ní kì í ṣe mùsùlùmí gbá lórí káyìn tó fi mọ̀ kí kì í ṣe mùsùlùmí ó lóun rí ní àárọ̀ àná òun sì rí i pé ṣọ́ọ̀ṣì ní lọ bí wọ́n gbé wọ mọ́ṣáláṣí nìsí sọmọ láàrin àárọ̀ àná sí sọlá tó gbọ́hùr tó ní wákàtí mélòó nù wọ́n ti lé ní wákàtí mẹ́rìnlélógún bó bá ti gba ìsìlámù kan ebi nítorí kọ́ sọ fún mi pé alhamdulillah ẹ ti padà dé mùsùlùmí kó òun wá sọ fún ọ òun ẹ má ṣe mùsùlùmí òun wá fi ń ṣe ẹ̀yẹ ni sàmọ́ ìwọ ò tí fọ̀rọ̀ wá lẹ́nu wò òun ti ń sọ pé kì í ṣe mùsùlùmí ẹ̀yin ọmọ pé láàrin kájíjú káyájú olùwà máa mú kí nǹkan ìyàlẹ́nu lọ́sẹ̀lẹ̀ torí tẹ́lẹ̀ yìí kájẹ́ ni tó ti bá ní farabalẹ̀ á sì jẹ́ ni tó gbẹ́sìn yé dáadáa tẹ́lẹ̀ tí wọ́n bá ti gbẹ́sìn yé dáadáa garangaran ó ti pọ̀jù yóò sì fẹ́ máa da irú yóò sì fẹ́ máa pe àwọn olùmọ̀ẹ̀sìn náà lọ sí di pé wọ́n máa ràn wọ́n lọ́wọ́ láti máa kí àwọn ẹlẹ́yìn bíi dídá irú lọ́wọ́ ẹni tó bá ti máa dáhùn ìbéèrè ẹ̀sìn kó ní farabalẹ̀ kó sì ní àfojúsùn wo ìbéèrè tí wọ́n bá ń bí ìgbà mìíràn fẹ́ fi dànkarú ni lẹ́yìn ìjọba ṣèjọ. 024481441 +2347067781514. Naam, assalamu alaikum. Wọ́n láwọn ti ṣíwájú gbọ́ nínú àwọn àlàyé tẹ́ bá ń ṣe nípa bí a ṣe lè jan rákà mẹ́rin pọ̀ níbi náfìlà ní pé ṣé bí a ṣe ń ṣe zuhur àti asri òun láṣẹ ní àbí bógan. àkọ́kọ́ ọ̀sọ̀lọ̀ nípa rákà mẹ́rin nínú èyí tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa ká máa ṣe gbàrà tákòókò sọ̀látù zuhur tó bá ti wọlé eléyìí yàtọ̀ sí sunnatu ratibatu zuhur eléyìí ní ti máa sọ fún wa pé aago kan ó kó gún ìṣẹ́jú gérégé iná làkókò sọ̀látù zuhur wọlé lásìkò yún gangan èèyàn sì náfìlà rákà mẹ́rin èèyàn sì tẹ̀léra wọn kì í ṣe bí sọ̀látù zuhur kì í sì ṣe bí sọ̀látù al-asr a sì mẹ́rin tẹ̀léra wọn nígbà tó bá tó parí ẹlẹ́kẹ̀rin láti ṣe tashahhud ẹyọ kan só a sì sàlámà nínú hadith eléyìí tó gún régé tánàbí sallallahu alaihi wasallam fi sọ alójú kòkòrò orú sọ̀láàtì yìí Ànábì ni wọ́n máa ń tìtorí rẹ̀ sílẹ̀kùn aljanna lẹ́yìn ìjọba. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Orí ètò Manarus Sabilillah ẹ máa kó wá pẹ̀lú 08024481441 naam. ẹ tó wà lórí ètò. ẹ káàárọ̀. Assalamu alaikum.
alẹ́ sọ́ra kẹlá orúkọ yẹn àti ibi tá a ti ń pè o. orúkọ tèmi ni Abdulwaye láti Ìkòròdú Lagos. nà ìbéèrè yan. ìbéèrè ní lọ báyìí lọ mo fẹ́ bẹ̀ lọ àwọn ṣe pé ẹjọ́ ẹni tí ó ti ṣe ní tẹ́lẹ̀ oyún obìnrin sílé tó wá fẹ́ ṣèyàwó ó fẹ́ ṣe nìkan ẹ̀ àwọn òbí ìyàwó wa ń sọ fún pé kò tí ì ṣe dandan òun dẹ̀ sọ fún pé ẹ̀tọ́ ni pé ó ti jẹ́ kó òun ti lè kápá láti àwọn kan tó bá fẹ́ gbà ó wù káwọn òun ti nìkan ìkọ́dà sọ pé kọ́dà sún fúlájú sí ẹ̀yìn ẹjọ́ irú ìgbésẹ̀ wọlé ìgbésẹ̀ àti kí ni tó lè ṣe ló bá ti. alhamdulillah ẹni tó ti ṣẹ̀síwájú àtòun àtòbìnrin tó ti jọ ń gbé nígbè lọ́kọláya láìsí igi láàrin wọn tó ń dáràn pé wọ́n ṣe zina tí wọ́n wá gbọ́ bó ti ṣe yẹ káwọn ṣe eléyìí tó takò táwọn ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ pé káwọn lọ so igi káwọn fi jọ máa gbé papọ̀ ní ìgbé lọ́kọláya tí wọ́n lọ bá bàbá ìyàwó tí bàbá ìyàwó wa ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwọn ojúṣe kan náà kó tó di pé àwọn fọmọ àwọn fún ó dájú pé bàbá ìyàwó yàn wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn Islam ọmọ yín ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti ń dáràn ẹ tí wọ́n á ní kí wọ́n máa dáràn sùn ó dìgbà tó bá tó ṣe àwọn kankan náà kó tó di pé fọmọ fún ẹ̀yìn fọmọ ti wà lọ́dọ̀ rẹ̀ òun ló kẹ́ gbọ́n tó mú páyà Allah tó mú bẹ̀rù wípé kò yẹ kóun kú báyìí kò yẹ kíyàwó náà kú kò yẹ kóbìnrin táwọn jọ ń gbé náà kú báyìí sọ yín lẹ́yìn tètè rán lọ lónìí kọ́ má dọ̀là ẹ so igi fún gbàdé bá so igi fún gbogbo tẹ́lẹ̀ fẹ́ gbà ní ẹrú pé ẹ so igi fún yọ máa mú wa ń gbọ̀ báyà sọ̀rọ̀ wá tẹ́ sọ yẹn mú dé tiwọn ẹ fi yé wọn wípé kọ́ so igi fún yín lónìí kò gbọ́dọ̀ dọ̀là kí wọ́n ràn yín lọ́kẹ́ kúrò nínú agbo pẹ́ǹsì zina nígbà tí Olúwa bá gbòyìn láti rí gbogbo ńtẹ́lẹ̀ sàn kẹ́yìn náà lọ san fún wa ẹ má jà wọn ládìhùn kẹsì wá tọrọ àforíjì lórí ètò tìṣíwájú torí gbogbo ìgbépọ̀ tẹ́ńjọ́ ń gbépọ̀ pẹ̀lú obìnrin tẹ́lẹ̀ ìgbépọ̀ zina ni wọ́n ń pè ó sì jẹ́ nǹkan tó ti pópè fún ìbáwí ńlá tẹ́ẹ̀ bá ti gba ìbáwí ńlá ń bí lọ́la gbẹ́ndàl kìyàmá ẹ máa bẹ tahtal mashi'a lábẹ́ Olúwa ti ṣe fẹ́ àti bá àti bí kó tó di pé bàbá obìnrin yẹn so igi fún yín ẹ jẹ́ kóbìnrin yẹn kọ́kọ́ kó ń lé yín báyìí kó kó ń lé yín kẹ́yìn àti ẹ̀kẹ́jọ pàdé lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ bá ti wá pàdé lọ́dọ̀ bàbá rẹ̀ nítorí tí òun yín jọ pàdé sílé òun náà ni pé wọ́n ti so igi fún yín ẹlẹ́yin ìjẹ́bọ̀ sí jẹ́. Jazakumullahu ṣùgbọ́n tó fi kọ́ ọkọ máa ṣe nígbà tá a bá jí àdúrà yín ó ní í ṣe pẹ̀lú gbogbo ìgbà tó bá jí lẹ́ lé ṣe gbogbo ìgbà tó bá ti tají náà lẹ́ lé ṣe kẹtún sùn padà kẹtún tají kẹtún sí kò sí wàhálà mi. ẹni tó ṣe pé ó ń jáde lọ ṣiṣẹ́ tó sì máa ń gbé ọmọ lọ́wọ́ nígbà tí máa ń lọ ṣiṣẹ́ nítorí pé ọmọ kéré bí ọmọ ọdún méjì tọkọ wa ń fẹ́ wípé tí máa ń lọ bí iṣẹ́ yìí kó máa gbọ́mọ lọ́wọ́ kó máa gbọ́mọ kalẹ̀ sílé lọ́dọ̀ ìyàwó tó wà lé tí obìnrin yóò sì fẹ́ gbọ́mọ tiẹ̀ kalẹ̀ wọ́n á ní ìhàwó lẹ́sìn Islam kọ́ sí àkókò ẹ̀sìn Islam wọ́n ní kí obìnrin kó gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu nínú gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu náà ni kó gbalẹ̀ ọkọ rẹ̀ jókòó tó bá kọ́kọ́ rẹ̀ náà lọ fara mọ́ pé kó lọ ṣiṣẹ́ látàrí pé kò ní kápá láti bọ̀ tó bá jẹ́ pé náà lọ bá wí bẹ́ẹ̀ Islam ò gbà kí wọ́n ya ìyá ọmọ àtọmọ rẹ̀ Islam ò gbà kí wọ́n ya ọmọ àtìyá rẹ̀ tẹ́lẹ̀ nígbà tó jẹ́ kọ́kọ́ rẹ̀ náà ló gbà kọ́ lọ ọmọ gbọ́mọ rẹ̀ lọ náà ni àmọ́ kọ́ ló gbà kọ́ lọ sí sẹ́ńtà wọ́n lọ fa kíkọ́rí tó sọ pé lálágbọ̀n dandan tó máa ṣe ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ láti sọ pé má gbọ́mọ tèmi lọ nítorí pé obìnrin ń lè ṣaláì lẹ́kọ̀ọ́ sọ́kọ ó lóun ò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àmọ́ tí wàá mọ́ ma ọkọ máa ṣe tí òfin ní gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu náà bàbá náà gbọ́dọ̀ tẹ́jú lẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ìwọ ló wò wò ní sọ́kọ rẹ̀ lọ́gbà kọ́ ló máa ṣiṣẹ́ tó bá gbé lọ́gbà kọ́ ló máa ṣiṣẹ́ òun tó ti gbà pé kọ́ ló máa ṣiṣẹ́ ọgbọ̀mọ rẹ̀ lọ ọkọ rẹ̀ ọgbà kọ́ ló máa ṣiṣẹ́ ìwọ ló wù láti lọ́ máa ṣiṣẹ́ máa gbọ́mọ rẹ̀ kalẹ̀ wọ́n ní kọ́ máa dá lọ tọ́mọ kọ́ mẹ́lò mí nìwọ ọmọ tiẹ̀ sì ló gbé lọ. obìnrin bá ń bẹ nípò pé ìyàwó ló jẹ́ sọ́kọ wọn àkànjọ gbé lójú kan náà ni ìyàwó ń bẹ Ìbàdàn ọkọ ń bẹ Ìlọrin ọkọ òsì fíjọ́ kan sọ pé ń kọ ìyàwó ńlẹ̀ ìyàwó ti sọ pé ń bọ́kọ dànù ó sì tẹ́ ọkọ lọ́rùn pé kí ìyàwó wọn máa gbé jìnnàjìnnà kó ní wọn máa gbé ibi tó jìnnà sí ìyàwó rẹ̀ náà ni kódà kó ṣe pé ọkọ yẹn kò máa sojúṣe kankan lórí ìyàwó rẹ̀ náà ni tọkọ yìí bá fi lè lọ kú obìnrin náà bẹnu ẹni tó sopó lẹ́yìn ikú ọkọ ní tó sì jẹ́ ìtọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó lẹ́yìn ikú ọkọ rẹ̀ pé yóò jogún òun náà jogún ọkọ rẹ̀ nítorí pé ọkọ ká kún pé ìjàmbá ló ṣe fún un nígbà tí ó gbé pẹ̀lú òun ìyàwó náà sì ká kún pé ọkọ òun náà wọ́n ṣàìdá sùn nígbà tó jìnnà sùn àti pé ojúṣe tí ó máa ń ṣe lórí òun ọ̀ká sí tó eléyìí kò á ní jẹ́ pé ń gbòkú tán làwọn máa sọ pé kì í ṣe ìyàwó rẹ̀ nínú nǹkan tó yẹ kí mùsùlùmí mójútó lójoojúmọ́ nínú ìgbésí ayé rẹ̀ òun náà ní ká máa ṣe àwọn azkar ilé ìdáná bá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa alkaru sabah wal masa àwọn alkaru tààrọ̀ àti talẹ́ kárí pé lójoojúmọ́ ayé àìjọkọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ kálí bá máa bẹ lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò kálí bá máa tàtàrà rẹ̀ fa àwọn orí wa bá wa látàtàrà rẹ̀ máa fi ti àwọn aburú jìnnà sí wa eléyìí pàtàkì púpọ̀ ẹ̀rí alkaru nínú gbogbo nǹkan ló ti pàtàkì Olúwa Ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ wípé kọ́lá lójú ogun ká máa ṣe ìrántí Allahu lọ́pọ̀lọpọ̀ ẹni tí sì ń tajà tó fẹ́ kí ọjà ńkọ́ máa ta kó náà máa tún ṣe ìrántí Allahu lọ́pọ̀lọpọ̀ Olúwa Ẹlẹ́dàá ní fa idha qudiyati s-salatu fantashiru fil ardi wabtaghu min fadlillahi wadhkuru Allaha kathira la'allakum tuflihun tí wọ́n bá ti parí sọ̀láàtì lọ́jọ́ Jímọ̀ ẹ fọ́n ká lókè pẹ́ ẹ máa wá nínú àjùlọ Allah ẹ máa ṣe ìrántí Allahu lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ lè bá jẹ́ni tí ó jèrè eléyìí túmọ̀ sí wípé à ń bùkátà ká máa ṣe àlùkárù ní gbogbo wa bẹ́ẹ̀ ni nígbà tó wá sọ̀rọ̀ ogun ó tún pa wá láṣẹ pé ká máa ṣe ìrántí òun lọ́pọ̀lọpọ̀ lójú ogun tẹ̀rí sí ìrántí Allah tẹ́ ń ṣe ìrántí Allah ti tó ẹ bùkátà láti ṣe àlùkárù sómi kẹ́ máa fi wọ́n ṣọ̀pìn ẹ bùkátà rẹ̀ rárá Olúwa ní pé káta òní sì pé ká má ta òní pé káta àtàjèrè òní pé káta àtàsọ́ọ̀tì ìgbà míì Olúwa Ẹlẹ́dàá wa ó lè dáyàwó pẹ̀lú gbogbo tó bá fẹ́ ṣùgbọ́n èèyàn sábọ̀dọ̀ fi àlùkárù sílẹ̀ èèyàn máa ṣe àlùkárù ní gbogbo gbà ẹ sì márùn kan aburú àtàìdá sẹ́ni kankan nínú àwọn tẹ́jọ́ nájà kó bá jẹ́ mùsùlùmí kó bá má jẹ́ mùsùlùmí nítorí ó ṣe fún kálukú kò ní sáláì ṣe fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀
ẹ wá ní tó bá jẹ́ pé ẹ fi nǹkan kan dí gàgà wájú yín nígbà tẹ́ ń ṣe sọ́lá lẹ́nìkan bá fẹ́ kọjá ibo gan lẹ́tí lẹ́tọ̀ àti ti lọ́nà àti kọjá ìyẹn láàrin ibi tẹ́ dúró sí tẹ́ fi dí gàgà wájú yín ní ọ̀gbọ́dọ̀ gbà àmọ́ tó bá fẹ́ gbẹ̀yìn tẹ́ fi dí gàgà wájú yín ọlẹ́tọ̀ láti gbà ṣebí tó máa gàgà tẹ́ fi dí wájú nù àwọn yẹn láwọn nǹkan tí wọ́n wá lóríṣiríṣi bùkátà wọn póríṣiríṣi ẹ lè ti torí tí ń kẹ́ dá wọn dúró iná lẹ́ fi fi nǹkan díwájú yín eléyìí tó túmọ̀ sí pé tó bá fẹ́ kọjá kọ́ gba ẹ̀yìn nǹkan tẹ́ fi díwájú yín àmọ́ àárín yín sí tẹ́ fi díwájú yín ní ọ̀gbọ́dọ̀ gbà eléyìí túmọ̀ sí wípé kágbọ́ ẹ̀sìn yìí dáadáa bẹ́ẹ̀ sì ti ṣe wá èyí sì pé kákan máa ń lo ẹ̀sìn garangaran lọ́nà tó ṣe pé àgbọ́yé ní ẹni tó fi nǹkan díwájú tó wá ní gbogbo wájú òun pátá korongodo ẹnìkan ọ̀gbọ́dọ̀ kọjá bóyá ni wọ́n ṣe ní kọjá àwọn náà ní nǹkan tó fẹ́ lọ sí láyé wọn àárín rẹ̀ sí tó fi díwájú nìkan ni wọn ọ̀gbọ́dọ̀ gbà náà wọ́n ṣe sọ pé tó bá fi nǹkan díwájú ọ̀gbọ́dọ̀ súnmọ́ dáadáa lọ́nà tó jẹ́ pé àlàfo tí ó wà láàrin kò ní ju tágùtàn lè gbà kọjá lọ àlàfo tí ó wà láàrin rẹ̀ sí tó fi díwájú rẹ̀ kò ní ju tágùtàn lè gbà kọjá lọ yẹn nípa ọ̀gbọ́dọ̀ bòńbòkòbò bí kò bu yáàdì mẹ́ẹ̀ẹ́dógún síbi tí gàgá wà kò wá sọ pé yáàdì mẹ́ẹ̀ẹ́dógún wọn lè gbà rárá o gbọ́dọ̀ tayọ nǹkan tágùtàn lè gbà sí nǹkan tó fi dí gàgá wájú rẹ̀ lọ. náà ìbéèrè yẹn ṣe pápápá. mo ní ẹjọ́ náà kò sí ọ̀rọ̀ wa ìwádà mẹ́rin wọ́n ti ẹ̀yọ̀kẹ́ ìyẹn bá bẹ́ẹ̀ sọ́ọ̀rọ̀ ẹ kà ìtẹ́ bá kún rákà yín alákọ̀ọ́kọ́ ẹ bá ti dìde ẹ kà ìtẹ́ sí kún rákà ẹlẹ́kejì ẹ kà Fatiha àti súrà ńbẹ ẹ wá jókòó ẹ sì tashahhud ẹ bá ti wá dìde ní rákà ẹlẹ́kẹta lẹ́fẹ̀ẹ́ sí ẹ kà Fatiha nìkan ńbẹ ẹ bá tún dìde rákà ẹlẹ́kẹrin ẹ kà Fatiha nìkan ńbẹ bẹ́ẹ̀ ti máa ṣe ní gbogbo gbà ní pé ẹ bá kọ́kọ́ bá lẹ́yìn imam oníraka àti yín alákọ̀ọ́kọ́. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum 08024481441 naam. Wa alaikum salaam wa rahmatullah. Orúkọ yẹn àti bíi tẹ́tí ń pè ó ẹ ṣe pápápá. Ìbéèrè yín o. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan àwọn akọ́lẹ̀ káfíń ti pẹ̀lú mi wọ́n ń jáde láàmú tó mo lè ṣe ìdí tó mo lè mọ́jú tá a dúró lè. Bọ́ọ̀nà ṣe ń dá yín láàmú. Wọ́n ti fẹ́ wá bá mi wípé àwọn fẹ́ ṣe pẹ̀lú mi èmi sì fẹ́ wípé ìjọba àwọn èèyàn náà sì tọ́kọ ní Islam wọn tuntun ọ̀yẹ̀ pé mo ní adé. alhamdulillah wọ́n ṣáájú pé báyọ̀ tíjọ́ wà pẹ̀lú ọkùnrin ti pẹ́ ẹ̀sì bímọ láì jẹ́ pẹ́ so igi ní tó jẹ́ àrùn tọrọ fún kálí láwùjọ wa ọkùnrin àti obìnrin ọjọ́ máa gbé láì jọkọ láì jẹ́ ìyàwó ara wọn torí níjọ́ sọ yín dọ́kọ àti ìyàwó ara yín òun náà ní kíkì ọwà bàbá yín òfin fọkùnrin ọkàn gbé yín sálọ ni dandan bíbẹ tẹ́ ń jọ ń bẹ ń zìnà lẹ́ǹjọ́ ń ṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ wá ṣàtúnṣe lọ́nà tó fi jẹ́ pé ẹ kú sórí pé àlè lẹ́ ń bá gbé àlè náà kú lórí pálè ní bá gbé ẹ so igi tí bá ti wá so igi yàn eléyìí láàrin tiyín àtọkùnrin alhamdulillah ọwọ́ kò sọ̀wọ́ pọ́nmọ́ tẹ́ ti bí tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ wọn sọmọ kọ àwọn ọmọ zina ni nítorí pé igi ò sí láàrin ẹ̀yin àtọkùnrin tẹ́ fi ríra yín tẹ́ fi ń bímọ ṣùgbọ́n nínú aburú ńlá méjì adínkàkù aburú pé ẹ̀yin ó jálè ọkùnrin náà jálè àwọn ọmọ náà jọ máa zina àti wàá mú ti ọkùnrin jálè obìnrin jálè kó àwọn ọmọ ti di àwọn ọmọ lókù lọ máa zina àjẹpá adínkàkù kádínkàkù ó péjú kí méjèèjì ọ̀fọ́jú pọ̀ lọ. ẹ sọ igi lónìí ẹ mẹ́jọ ọ̀dọ̀ la tó tí bàbá yín bá ń bẹ láyé kọ́ bá yín so bàbá yín ò sí láyé alhamdulillah bàbá yín ò sí láyé àrẹ̀gbọ́n yín àbábúrò yín àwọn ọmọ wọn ẹ̀ nílò wọn torí wọn sọ ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n pè ní ẹni tó dúró torí pé ọ̀nà zina ni wọ́n gbà wálé ayé. Jazakumullahu khairan.